kò mọ̀ fi ojó ní pápá yẹlẹ́kú yẹlẹ́kú rìn ní bèbè ọ̀nà yẹlẹ́kú yẹlẹ́kú. olórí asírin dòdòǹgbà mo pa mẹ́ta mo nà mẹ́ta ọmọ aláìlo. gbogbo ará Ondo state ẹ̀kọ́ àmójúbà kò mọ̀ fi o. àkùkọ mi lé sórí òkè téńté kò mọ̀ fi ojú tó lé ojú tó ko. ó pẹ́ tí mo ti rò nínú ọ̀rọ̀ òṣèlú Ondo state. ọ̀pọ̀lọpọ̀ ẹni tá a gbójú okùn lé òjò ẹni àgbà. Àjàyí dé Agbọ́ládé Áfírẹ́dì dé. ọmọkùnrin fàkàfìkì bíi rélùwé. wọ́n máa ń bàtàlẹ̀ ọ̀tọ́kadà kó o gbọ́dọ̀ pè lẹ́jọ́ àforígbárí. ẹni tó ń tì sínú tó ń tirẹ̀ sójú ọ̀nà. nínú ẹgbẹ́ PDP Àjàyí Áfírẹ́dì Agbọ́lá la fàkalẹ̀ kó wá di gómìnà kó wá ṣolórí. ẹni tí mo ti yẹ̀wé èwò ni. ègún ṣoṣo ti ń parí kí akáwọn mọ́bí wọ́n ti dáná ẹnu ni. ọmọ Àjàyí kì í ṣọ̀tẹ̀. ọmọ Ìlàjẹ kì í fi gbàkànbọ̀ kan nú. ká sòótọ́ ká kú ó sàn ju ká parọ́ ká wà láàyè lọ́n tiwọn. òótọ́ ni wọ́n fọ̀tẹ̀ yọ ń pò lọ́jọ́ sí. àràbàtẹ́ ṣe bí òwò kò wó mọ́. ó tán bí ó tán ojú wọn wá wú kokoko bí ojú ẹni arọ̀ lóye. gbogbo ará Ondo state pátápátá ẹ̀yin tàkókò north east local government ẹ̀yin tàkókò north west local government ẹ̀yin tàkókò south east local government ẹ̀yin tàkókò south west local government Àkúrẹ́ north local government Àkúrẹ́ south local government ẹ̀yin tìdọ̀rẹ̀ local government ẹ̀yin tìfẹ́dọ̀rẹ̀ local government pátápátá ẹ̀yin tẹ̀sẹ̀ odò ẹ̀yin tìlàjẹ ẹ̀yin tìlẹ́lùjì òkè tó local government gbogbo ẹ̀yin tìrèlè ẹ̀yin tó dìgbò gbogbo ẹ̀yin tẹ́ wà lókìtì pupa Ondo west local government Ondo east local government ẹ̀yin tó sẹ̀ gbogbo ẹni tó wà lọ́wọ́ local government pátápátá ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ká gbé Àjàyí Áfírẹ́dì Agbọ́lá wọlé òun ni gómìnà tó lè ràn lú lọ́wọ́ ó dá mi lójú yóò ṣe tẹrú tọmọ lóore kókó mo fi mo pariwo mo yányán káwọn tọ̀hún tó wọlé ẹlẹ́nu wa rùn ṣe bójú gbogbo wa ti rí ìgbà tí ẹ bá rówó ra gàrí mọ́ ẹ máa mọ̀ pé mo fi kì í sọ̀rọ̀ dànù ṣèbẹ́ rí báwọn tọ̀hún ṣe sọ tó kó ti lé di tálákà pátápátá ìjọba tí ò bá ti lágbèkalẹ̀ ṣe ni wọ́n yí gbiri lójú ko bí odó ìbílẹ̀ Àjàyí ni ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká gbé wọlé ọmọ Agbọ́ láti lóye òṣèlú pẹ́ ó kàwé ó nímọ̀ tẹrú tọmọ ló ń ṣe lóore ó níye èèyàn tó ń bọ́ láì gbowó lákòótó ìjọba àwọn ọmọ tó sanwó iléèwé ò ló ń kà ó níye tó jẹ́ kó máa san fáwọn arúgbó nígbà tó jẹ́ dẹ́bùtì fúnjọba àná kòkòrò ní òjá àgbàdo òbí tó gbó káká ó fọ̀tẹ̀ yọ máa Àjàyí nípò àṣórí tó máa dájé inú agogo jẹ ní ti wá o Àjàyí Agbọ́lá fìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ àyànká ṣe ẹni odi tí ó dáhùn Agbọ́lá ra mọ́rúwọ́ ẹ̀rọ ọ̀lọ́ta ó rọ̀ kájọ tún fáwọn èèyàn lówó lásìkò empowerment ṣe bẹ́ẹ̀ rí nígbà tó wà ń pò lọ́jọ́ sí ọkọ̀ mega school sí St. James abẹ́ ti gbàgbé innovation of school building ara iṣẹ́ tó ṣe ni building of modern market tó bẹ ní opposite primary school ìta ògbólú ńkọ́ building of health center èyí tó bẹ nísàlẹ̀ àbẹ̀bí ọ̀nà tó ń bẹ lógbòhùn tuntun ìyẹn lọ́nà ilé ọba mélòó la fẹ́ kà nínú eyín adípèlé àní ẹja sọ dé ẹ̀ka dákẹ́ ẹja jọ dìbò fún ó dá mi lójú tó bá wọlé tẹrú tọmọ ní ó padà wá dúpẹ́ ọmọ Agbọ́lá làwọ̀ kì í yayàn ní pọ́sì èèyàn wá nífẹ̀ẹ́ kú délé ìkọ́nítọ̀ wá tún fẹ́ kó òun padà á lé gbogbo arúgbó tó ń gbowó tẹ́lẹ̀ tí ó padà gbowó mọ́ ẹjẹ́ àjọ máa yọ̀ lókù ẹ̀yin ọ̀dọ́ là ń gbá àsìkò ìsọ̀lẹ́dẹ̀rọ̀ tún ti dé gbogbo àwọn àgbẹ̀ ni ó padà fẹ́ràn gidi jẹun kókó mo fi mo wí tèmi mo pàgọ́ mọ́ Wàsíù Babalọ́lá lórúkọ tèmi àforí ewì ṣèṣì tí ọ̀rọ̀.